ẹ káàsán gbogbo ilé season wà lókè láti orí Odùduwà TV Radio. Ọ̀rọ̀ pàtàkì la tún mú wáyé àti gbọ́ láti ọ̀dọ̀ màmá Tani Olohun màmá ẹ̀. Ẹ̀yin àwọn ọmọ aráyé ẹ má jẹ́ ká ṣe ra wa bí Ọlọ́run ẹ má jẹ́ ká ṣe ra wa bí Ọlọ́run tá rò pé bóyá àfi tí àwọn kan bá bẹ̀bẹ̀ láì ṣẹ̀ ọmọ yóò rú òfin ìlú o. Àwọn sọ pé wọ́n fi àbùkù kan èèyàn kan wọ́n ṣe kinní kan mélòó ni àwọn ẹlẹ́sìn mùsùlùmí tán ti fi àbùkù tán ti pe àwọn oníṣẹ̀ṣe ní orúkọ àìmọye tán ti dá nǹkan wọn nù mélòó ọmọ yóò ṣe ń tẹ̀ ń sọ yìí o ẹ rọrẹ o màmá ẹ̀sìn kan náà lẹ́jọ́ ń ṣe o tẹ fi wá gbé síta báyìí kó wá máa bẹ̀bẹ̀ fún ọmọ ẹ rọrẹ o ẹ rọrẹ o a tún rọ ìjọba àpapọ̀ ìgbésẹ̀ tí láti gbé ń sìn ọmọ yìí gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe òṣèlú ẹ dákẹ́ lórí ọ̀rọ̀ yìí tó bá di ọ̀rọ̀ dìbò sìn ẹ máa gbé àpò rẹ̀ sí wa ẹ máa gbó kinní kan wá kán wá dìbò àmọ́ tí ó jẹ́ pé bọ́mọ yìí ṣe sọ̀rọ̀ ó tàn mọ́ òfin ìlú ẹ dá sí o ìlú tí ò sófin wọ́n ní kò sí kíni kò sí ẹ̀ṣẹ̀ ẹ̀yà lófin àmọ́ àwọn kan ń rú òfin ẹ fojú tẹ́ńbẹ́lú ẹ gbójú kúrò ń bẹ̀ ẹ rọrẹ o ṣó sun wà pé kí màmá máa bẹ̀bẹ̀ fún ọmọ ẹ rọrẹ o ẹ já gbọ́ nǹkan tí màmá Tani Olohun sọ. Síwájú kí ó tó di pa mọ́ lọ báwo ni inú yín ó ṣe dùn tó pẹ̀lú bí ọ̀rọ̀ yìí ṣe ń lọ àti pé níbo gan lẹ fẹ́ kọjá sí gẹ́gẹ́ bí ìyá. ẹ bá ń fọmọ mi lè ṣàánú mi lè ilẹ̀ tó bá bí mi yìí. yọ̀dà fọmọ mi ṣe mo yé wọn bẹ ṣàánú mi. ẹ dákun màmá wa nígbà tá a dé ibà yìí lára wọ́n lẹ̀ ń gbààwẹ̀ inú àwẹ̀ lẹ fi wá bíbá yìí lé ní tí ń túmọ̀ sí pé mùsùlùmí òdodo òun ni yín. Nínú information tá a gbọ́ wọ́n lé kọ́dà ẹ kéwù bàbá tó bí Tani Olohun lẹ́yìn ẹ̀ kàn kéwù. Allahu akbar. Ọmọ ṣàánú yín lágbára. Ọlọ́run ó ṣàánú gbogbo wa. Màmá ẹ wọ màmá ṣe rí màmá ẹ ní sùúrù ṣe rí Ọlọ́run ọlọ́jọ́ ìní abàmì ṣàánú yín. Àmín ya Allah. Wàhálà yín ò sì lè já sásán. Àwa ṣe kàlùfùlà ńlá ń gbọ́ o. Ọlá àti tóbi Ọlọ́run kò sẹ́ni tó máa rí yín lénìí tí àánú abiyamọ ò ní ṣe understand because ẹlòmíì àṣọ ń ṣe pé àwọn fọ́ọ̀sì màmá yẹn ni màmá yẹn fi ń ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe wá yìí ló dáa lágbára títọ́ lọ́hùn wọ́n á ṣiṣẹ́ lórí ẹ̀ ṣe understand wọ́n á fọmọ yín lẹ̀ lágbára títọ́ lọ́hùn but ẹ kò ní pẹ́ ẹ̀yin náà ẹ láti ṣiṣẹ́ kọ́ ẹ bọ́mọ yẹn sọ̀rọ̀ kò sẹ́ni tó fọ́ọ̀sì kó wá di mùsùlùmí o ṣe understand. Odidi ọ̀rọ̀ látọ̀ gbọ́ yìí àfikún kò sẹ́ni tó fọ́ọ̀sì ẹ o. Ìbéèrè kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín àbí ọ̀rọ̀ kan tí mo fẹ́ kẹ́ ẹ sọ lérí àwọn tí ń wíwèkúwèé tí ọmọ yín sẹ́yìn lè rán wọn ṣẹ́ tí ọmọ yín fi ń tẹ́ nídìí wàhálà yìí kí ni tẹ́ fẹ́ sọ fún wọn. ìran wọn ń sẹ́ ìran nìyẹn kan ń sẹ́ ṣé ìran yẹn kọ́kọ́ lọ́mọ bá ń ṣe ntọ́mọ mi ò fi ní jáde ni láyọ̀ ti wà mí ní ìsìn àtijọ́ àti mo ní mi lára àwẹ̀ mọ̀ gbá olórí ìtọ́jú mi ẹ ṣàánú mi olórí ìtọ́jú mi ẹ ṣàánú mi. wọn ò sí lọ́wọ́ lọ́hùn wọ́n sì ń da fún wa. Màmá Ọlọ́run á sọ ẹkún yín dẹ̀rín. Ẹ dákun gbogbo ayé ẹ ṣàánú mi ẹ bá ń bẹ ẹ mìíràn èyí là bẹ ọ̀nà bó ni màá gbà. ẹ̀mí àwọn òṣèré báyẹn. Rárá má sọ̀rọ̀ bẹ́ẹ̀ dákun. èmi àṣeyẹrí bọ̀ ó láwọn protocol tá a máa ń tọ̀. ẹ gbàgbé ẹ má sọ̀rọ̀ lórí yẹn gbàgbé ẹ ẹ fẹ́ rí ẹ̀míà protocol wọ́n á bá yín ṣètò bó ṣe máa rí ẹ̀míà yóò kí n ṣe problem ṣe understand èyí tó dájú ni wípé Ọlọ́run ọlọ́jọ́ yìí aṣọ ẹkún yín dẹ̀ ni iṣẹ́ yẹn wà lọ́wọ́ yín ṣe ń gbádùn ọ̀rọ̀ mi ọ̀nà tíṣẹ́ yẹn gbà wà lọ́wọ́ yín ni wípé ẹ báwọn náà fúnra rẹ̀ sọ̀rọ̀ òun ló ṣẹ̀
ó dẹ̀ láti tọrọ àforíjìn. You understand? Lẹ́ẹ̀kan sí màmá wọn fọ́ọ̀sì ẹ̀ kó wá ṣe Islam o. gbọ́ dáadáa. wọn fọ́ọ̀sì ẹ̀ kó wá ṣe Islam o. ó máa báyàn lórúkọ jẹ́ mọ́ ni o. Làbíbù Àgbàjì ọlọ́run ọlọ́jọ́ ìní á bá wa ṣamọ̀nà òun náà. ṣe rí gbogbo àwọn èèyàn tí wọ́n wà ní all over the world tó wà káàkiri àwọn diaspora àwọn náà ń ṣe fídíò àwọn náà ń kó bá orí fídíò làwọn náà wà yìí àwọn náà ń kó bá ṣe understand àwọn náà ń sọ pé kó má bẹ̀bẹ̀ kí ló ṣe gan ẹ̀bẹ̀ wo ló bẹ̀ ta ló ṣe fẹ́ pa ni ẹ̀fẹ̀ ṣe kéde kan wọ́n ní wọ́n lọ kidnap ẹ̀ láti Ìbàdàn wá sí Ìlọrin ni ó yá wọn tún ní kóòtù tán gbé wá kangaroo kóòtù ni ṣe understand ọmọdé yìí dẹ́ ó dẹ̀ ń jìyà níbi tó wà ẹ̀yin dẹ̀ ń sùn nulẹ̀ yín pẹ̀lú àwọn ọmọ tí àtàwọn ẹbí yín. ṣe ń gbọ́ ara lórí ẹ̀sìn tí wọ́n ń dákun wọn ní kọ́lọ́run lórí ẹ̀sìn káwọn náà máa yan kọ́lọ́run yọ ọmọ ọlọ́run ìyá mi ẹ dáhùn kó tó di pa àmọ́ lọ gbogbo àwọn tí wọ́n ń jíṣẹ́ tí wọ́n ń pariwo pé ààrẹ nìkan àdé bá a ṣe ń sọ nísìn bá a ṣe ń sọ nísìn àwọn kan tó tún wá sí ibi tó tún comment tó tún bú wa kọ́dà wọ́n ń ṣépè bíbá yìí náà wọ́n ti tún bú wa ń bíbá yìí náà bá a ṣe ń sọ̀rọ̀ yìí náà ṣe understand ṣe ẹni bá ṣe ń pè ebú yẹn tán comment yẹn mi ò ní tọ̀ yín ta lọ́lọ́run ó máa pẹ́ ń bẹ̀ ni kò sí nǹkan kan bẹ́ẹ̀ ẹ jẹ́ kó máa bẹ́ẹ̀ bú. Yín sẹ́ torí ọdún ẹ má kọ̀mẹ́ntì ibú lórí ọmọ mi mọ́ ẹ má sọ̀rọ̀ tí ọ̀dà lórí ọmọ mi torí ọdún ẹ má sọ̀rọ̀ tí ọ̀dà lórí ọmọ mi ẹ má kọ̀mẹ́ntì burúkú ẹ jọ̀ọ́ ẹ torí ọdún ẹ̀yin náà jẹ́rìí ọmọ ẹ ní fojú sunkún ọmọ ẹ ṣàánú mi ìran yín sẹ́gun àgbáyé ẹ ṣàánú mi ẹ má kọ̀mẹ́ntì burúkú mọ́ bí ẹ ṣe ń wí sí mi lọ́dà ẹ ní gbọ́rọ̀ tààrà mọ́. Ọlọ́run ní dàyín láàmú Ọlọ́run ní dàyín láàmú Ọlọ́run ayọ̀ òun náà ń bẹ ló ti yé àtúnwò àti gbogbo àwọn ọmọ tẹ́ bí ẹ̀dẹ̀ tẹ́ bá dẹ̀ délé ẹni láti bẹ́gbọ́n ẹ̀ sọ. mo fẹ́ kẹ́ ẹ rántí pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbé ìyá yìí wá síta báyìí ẹ̀yin náà níyà o ẹ níyà o ṣé eléyìí dáa pé kẹ́ ṣe sí ìyá oníyà ìyá Tani Olohun ṣó dáa lẹ́nu tèmi o ọ̀rọ̀ mi ò kọ èébú kò sọ̀rọ̀ àbùkù nínú tó wà nílẹ̀ òfin ìlú ní àtẹ̀lé kò dẹ̀ rú èèyàn kò bá èèyàn kọ́kọ́ wí àmọ́ ẹ̀yin mélòó nínú àwọn ẹ̀sìn mùsùlùmí lọ́ ti yájú sí àwọn oníṣẹ̀ṣe tó ti sọ fún ẹ wá ẹ lè wà ń bíbá yìí o nílùú Ìlọrin o ìpínlẹ̀ Ìlọrin ẹ̀sìn mùsùlùmí nìkan ló wà ń bẹ̀ wọ́n ń tọ́ka lọ́n ṣe kíkan aláàsọ bẹ́ẹ̀ kí nìkan kìnìkan ẹ rò ó ìjọba àpapọ̀ ìgbésẹ̀ tí ẹ ṣe dákẹ́ yìí kò sunwọ̀n rárá ni ẹ wo bí wọ́n ṣe ṣe màmá Tani Olohun ẹ rò ó. nígbà táwọn ẹni sùúrù ẹni láti pè é nígbà táwọn Ìlọrin ẹ máa gbọ́ mọ́mì ẹ gba mọ́mì mọ́ fídíò yín la kọ́kọ́ rí mà ẹni sùúrù mà ẹ ṣe fídíò gbogbo ayé náà rí fídíò yín ṣe understand tí ẹ bẹ̀ gbogbo mùsùlùmí later ni ọmọ bíbí inú yín Ibrahim ló jáde ló sọ wípé ta lọ́lọ́run sọ pé kẹ́nìkan kan má bá wọn bẹ̀bẹ̀ o kódà màmá àwọn tó bẹ̀bẹ̀ gan màmá òun ṣe ta rẹ̀ fúnra rẹ̀ ni o fídíò rẹ̀ wà ń ta o ó ti yá bí òye ṣe rí gbogbo àwọn tí wọ́n ń gbé èbú tó ń ṣe yẹn. ibi tẹ́ ti sọ náà ni wọ́n ti gbọ́ ibi tí wọ́n ti gbọ́ náà ni ibi tí wọ́n ti gbọ́ náà ni ibẹ̀ náà ibi tí wọ́n ti gbọ́ náà lẹ́ti ń sọ yìí. ẹ bá fẹ́ràn mi kọ́ bá ń bẹ̀bẹ̀ mùsùlùmí ni mí mùsùlùmí bàbá rẹ ẹ bá fẹ́ràn mi ẹ bá ń bẹ̀bẹ̀ ní mo ti bá hábà yẹn ṣàánú mi. Ọlọ́run wa ẹ má bá mi bẹ̀bẹ̀ ní. ẹ wo nísìn màmá tá wà ń kóòtù lénìí kóòtù ní gbogbo wa wà yìí ǹjẹ́ èèyàn ẹ ráwọn oníṣẹ̀ṣẹ̀ ẹyọ kan tó wá bí ẹnìkan kò wá bí o wọ́n ti tì sí bẹ́ẹ̀ kálukú tí ń bá fẹ́ láìfẹ́ ẹ lọ nìyẹn o. àfẹnjí tó ń tara rẹ̀ ṣe rí ire tí ń gbowó. léni yìí sìn léni gbà tá a dé. ṣé ọ̀rọ̀ nìyẹn ṣe sọ fún wọn pé ẹ máa lọ bá màmá Tani Olohun ṣe sọ síta tẹ bá sọ àwọn èèyàn á dẹ̀ bá yín wá wọ́n á wá àmọ́
ìjọba àpapọ̀ ẹ láti dá sọ̀rọ̀ yìí o ẹ láti fi pé pọ́n tó ọmọ ìsílẹ̀ wọ́n ti ń fi ọ̀rọ̀ yìí ṣe nǹkan tí ò yẹ kán ṣe o wọ́n ń dárúkọ emir nú ọ̀rọ̀ yìí èwo ni ti emir nú ọ̀rọ̀ yìí ibi tọ́rọ̀ yìí ń lọ ó ti kúrò lọ́rọ̀ ẹ̀sìn o ó ti kúrò lọ́rọ̀ ẹ̀sìn ó ti ń dọ̀rọ̀ ọlẹ̀ lójú tèmi o. ilé ẹjọ́ adájọ́ láti máa sọ pé lọ́ọ̀yà rẹ̀ kan tó ń bú òun lórí social media òun wá lọ́ọ̀yà yẹn pé ọlọ́run ó jẹ́ kí lọ́ọ̀yà yẹn wá adájọ́ sọ bẹ́ẹ̀ náà ó kélé ní eléyìí sí ó yẹ kí wọ́n bẹ̀rẹ̀ láti parí ẹjọ́ ẹ̀ kán bẹ̀rẹ̀ sí ni máa bẹ̀bẹ̀ lọ́ọ̀yà tún ní láíláí kóòtù tán wá yìí o wọn kóòtù tán gbé ta lọ́lọ́run wá yìí o kìí ṣe bí kò lágbára àti gbọ́ ẹjọ́ ta lọ́lọ́run wọn kọ́. òfin ìlú ni ó ṣe pàtàkì kí ni ta ló fún ẹ̀yin lágbára láti máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí. máa láti wá sí orí live láìpẹ́ lórí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yóò tán sí bíbà rárá ọ̀rọ̀ yóò tán sí bíbà rárá ni kò tán sí bíbà yìí ní ká bú ẹnikẹ́ni nǹkan tá àwọn sọ kàn yẹn àwa sọ pé òfin ìlú ló dúró lórí ẹ̀ pé kó máa tọrọ dáríjì fún kíni mélòó nínú àwọn ẹ̀sìn àwọn tó ń ṣe ẹ̀sìn mùsùlùmí ló ti tọrọ dáríjì fún bí wọ́n ṣe ń bú àwọn oníṣẹ̀ṣe mélòó ẹ jẹ́ fi fídíò yẹn hàn yín mò ń bọ̀ ẹ jọ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń sọ ọ̀rọ̀ tí ẹ̀ ń sọ pé Tani Olohun sọ pé kíní kan ó ṣáájú ó ṣe kíní kan ẹ gbọ́ nǹkan tí àwọn ẹlẹ́sìn mùsùlùmí tó ń sọ lórí fọ́nrán yìí o ẹ tẹ́tí ara yín lẹ̀kẹ́ gbọ́ ohun tó ń ṣẹlẹ̀ ẹ ní ẹ̀tọ́ kò sẹ́ni tó fún yín ní àṣẹ àtẹ̀gbàrà láti wọ́ màmá Tani Olohun síta báyìí láti máa fi màmá onímàmá ẹ ní ẹ̀tọ́ àti agbára láti ṣe tẹ́ ẹ ṣe yìí kò dẹ̀ sunwọ̀n rárá ni ẹ jẹ́ kí a gbọ́ ntí ara wọn àlùfáà yín tán sọ ẹ yẹ máa gbọ́ o. iye majala tún wà yìí àwọn olóòṣà àwọn ò ní gbọ́ wọn tó ti padà wá kò síṣẹ́ mọ́. ṣé ń gbọ́ wọ́n ní àwọn olóòṣà àwọn làwọn ò ní gbọ́ wọ́n tún ti padà wá ta ló fún àwọn ẹlẹ́sìn mùsùlùmí ní agbára láti sọ fún àwọn olóòṣà pé wọn lè ṣòṣà wọn ní Iyemọja ta ló fún wọn ní agbára ta ló fún wọn ní agbára ẹ̀ ń sọ pé kọ́tọ̀kọ́tọ̀ ọ̀rọ̀ ohun rèé ojúkorojú ọ̀rọ̀ ojúkorojú là ń bá yín sọ yìí ń dẹ̀ máa tún wá lórí láì bára máa sọ ọ̀rọ̀ yóò tán sí bíbáyìí kò tán sí bíbáyìí màmá Tani Olohun wọn kò yẹ kí ẹ tiẹ̀ ní o ìjọba àpapọ̀ láti dá sí kínní wọn láti tú ọmọ ìsílẹ̀ ẹ máa gbọ́ àwọn ọ̀rọ̀ tí àwọn ẹlẹ́sìn mùsùlùmí ibẹ̀ yẹn kì í ṣe gbogbo mùsùlùmí o àmọ́ àwọn eléyìí pàtàkì ara wọn tọ́lẹ̀ ń gbé gbèsè tán lọ ń yọ màmá Tani Olohun lọ́rùn rè Tani Olohun lọ́rùn rè tán yọ wọ́n lẹ́nu rè ẹ jẹ́ ká gbọ́. ọ̀yá àrẹ̀gbọ́ ọ̀làwọn ò fẹ́ ta ló fún yín ní àṣẹ láti sọ pé ẹ lè gbà pé kò ní ṣèṣe má ṣe nǹkan kan nílọrin ta ló fún yín láṣẹ ẹ dá sí yẹn o ẹ rí yẹn sọ àmọ́ ń sìn màmá onímàmá ẹ wá ń gbé lẹ́mìí sókè ẹ sọ̀rọ̀ ayé dọ́lọ́hún ẹ̀jẹ̀ a máa lè ṣe ẹ̀jẹ̀ a máa gbọ́. ọmọ Ìlọrin wo ní kọlà tó kọ sójú yìí ẹ wà lẹ́wà lọ́mọ Ìlọrin ni ọmọ ilé ibo tábàbà rẹ lọrin. ṣé ń rí wọ́n sọ pé wọ́n yájú séèyàn ṣé ọ̀rọ̀ ẹ̀sìn ni àwọn tó ń ṣe ẹ̀sìn mùsùlùmí ṣé ọ̀rọ̀ ẹ̀sìn ló ń sọ ń bẹ̀ yẹn mo kàn béèrè ni ṣé ọ̀rọ̀ ẹ̀sìn ló ń sọ a máa wá sórí fọ́nrán a máa wá yọ̀nà náà ọ̀rọ̀ yìí torí kò tọ́ sí bíbà rárá ni. àwo ò lọ́wọ́ sí pé ká bú ẹnì kankan àmọ́ ẹgbọ́n gbogbo tó ti ń sọ ń sìn wọ́n tún ti padà wá ta ló fún yín ní àṣẹ láti sọ fún àwọn oníṣẹ̀ṣe pé kán máa wá sí Iyemọja ta ló fún yín láṣẹ ẹ ní agbára yẹn sẹ́ẹ̀ inú ìwé òfin wọn kọ síbẹ̀ pé kò sí ẹ̀sìn kan ṣo a kò ní gba ẹ̀sìn èyíkéyìí gẹ́gẹ́ bí ẹ̀sìn ìpínlẹ̀ nǹkan tó ń kọ sínú ìwé òfin nìyẹn ẹ̀yin dẹ̀ ńlá ẹ̀ ń fọwọ́ lálẹ̀ fáwọn oníṣẹ̀ṣe ẹ jẹ́ ká máa wòran o. ilé alọ́ba ti bo. ọ̀yá anagunla ọ̀yá.
ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí sáriwo. ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí sáriwo. kéde sọ̀rọ̀ ọjà. kéde sọ̀rọ̀ ọjà. bẹ́ẹ̀ ọba ti gbéjà wá. bẹ́ẹ̀ ọba ti gbéjà wá. ẹjọ́ ta ló gbéjà wá ẹ jẹ́ ká lọ wo kí n láti bẹ̀rẹ̀ kẹ́ má ṣì mí gbọ́ o ẹ jẹ́ ká wò láti bẹ̀rẹ̀ ẹ wòran o ẹ wò tán ẹ máa gbọ́ tán sọ ẹ tẹ́tí sẹ́kẹ́ gbọ́ tán sọ̀rọ̀ o. iye majala tún wà yìí àwọn olóòṣà àwọn ò ní gbọ́ wọn tún ti padà wá. àwọn olóòṣà àwọn làwọn ò ní gbọ́ wọn tún ti padà wá ta ló fún yín láṣẹ láti sọ fún ọ pé kó má wá sí Iyemọja ta ló fún yín láṣẹ ń tà ń sọ nìyẹn ká tó wá wí sí ẹ máa ní à ń búyàn kan à ń ṣe kinní kan à ń tìyàn kan síwájú èmi ò sí fẹ́ bú o ẹ̀yin ọ̀rọ̀ yín ẹ̀yin lẹ tún bí ta ló bá bó lè ti wá gan ẹ wo la ojú ẹ̀ ṣé èwo ló kàn yín pa ó la ojú ẹ̀ ṣó tọ́ mọ́ ẹ̀sìn yín ni àbí kíni. ọ̀ya. nígbà bá kí wọn kan lórí nẹ́ẹ̀tì. láwa ní alimi sí ní bẹ́ẹ̀. láwa ní ọ̀fọ̀ àgbà sí alimi ní bẹ́ẹ̀ lórí wọn. wọ́n sì ń kírun. wọ́n sì ń kírun. wọ́n ṣe kèfèrí. ó tún wọ́n ṣe kèfèrí so ẹni ẹ̀tọ́ ta ló fún yín lágbára láti máa sọ pé àwọn kan tí wọ́n ṣe sí yín kèfèrí ni wọ́n ta ló fún yín lágbára kí ni a máa wá sórí live a máa sọ ọ̀rọ̀ yìí torí kò tọ́ síbí báyìí ẹ jẹ́ kí n dá dúró báyìí ẹ rí i pé ọ̀rọ̀ pọ̀ tá a máa sọ a máa padà wá ẹ jẹ́ kí n tẹ̀síwájú lórí ti màmá ká gbọ́ nǹkan tí màmá sọ délẹ̀. ó fà yẹn bí oṣù mẹ́ta. wàhálà ńlá. ṣé kóòtù lágbára ṣé yẹn ló kàn. ṣé kóòtù lágbára bí kóòtù lágbára wọ́n tún kọ́ fà yẹn bí oṣù mẹ́ta ṣé yẹn ló kàn. tóun ti wà bẹ́ẹ̀ tóun ti wà lára mọ́. àwọn sọ̀rọ̀ lè báyàwó wọn ní ọlọ́mọ wọn. ọlọ́run á gbàdúrà wa ọlọ́run á dúró tiwa màmá. ìyá Tani Olohun ni wọ́n wà níbí wọ́n sì ní àwọn ẹgbẹ́ gbogbo ẹ̀yin lọ́ọ̀yà orí afẹ́fẹ́. ẹ wò ó gbogbo ẹ̀yin tẹ́. ó yẹ kí ìjọba kí wọ́n lọ gbé gbogbo àwọn tó ń gbé ìgbésẹ̀ yìí wọn ò ní ẹ̀tọ́ láti máa yọ màmá ní màmá lẹ́nu wọn ò ní ẹ̀tọ́ láti a máa padà wá lórí live ṣe lórí eléyìí. gbogbo ẹ̀yin olóríire èèyàn ẹ wò ó kí ara àwọn tó ń bú wa yẹn ẹ̀rọ àfihàn lẹ̀kọ́ máa ṣe. ṣé ẹ̀yin sọ pé wọ́n bú èmi máa fi hàn yín ṣé bí mo ti fi hàn yín sìn ṣé bẹ́ẹ̀ yín lẹ sọ pé gbọdọ̀ tí wàá tó fi kọlà ṣé bẹ́ẹ̀ kọ́ ẹ jẹ́ kí n fi hàn yín ẹ̀yin tẹ̀ ń sọ̀rọ̀. ẹ káàsán. ẹ̀yin tẹ̀ ń sọ ọ̀rọ̀ yín mo fẹ́ kẹ́ gbọ́. iye majala tún wà yìí àwọn olóòṣà àwọn ò ní gbọ́ wọn tún ti padà wá. ọ̀ya. ń bọ̀ ẹ fún mi ìṣẹ́jú kan mo fẹ́ kẹ́ gbọ́ ohun tó sọ ni. ọ̀ya. Aragunla. ọmọ Ìlọrin wo ní kọlà tó kọ sójú yìí. ṣe é nà àwọn ará mùsùlùmí èwo ló kàn wọ́n pa ìlà ojú arákùnrin náà. ṣe rí pé ẹnu méjì ni wọ́n fi ń sọ̀rọ̀ àwọn òun ṣe òun rèé a máa wá sórí live a máa sọ ọ̀rọ̀ yìí kò tó sí bíbáyìí a máa sọ màmá Tani Olohun àdúró tì yín ààrẹ ó dábẹ́ ṣe bẹ̀bẹ̀ ẹ̀tọ́ màmá ni àmọ́ ẹ̀sìn tí wọ́n fi ẹ̀yin àti ọmọ yín wọlé ǹjẹ́ ó tọ́ pé kẹwàá nínú irú ẹ̀sìn bẹ́ẹ̀ òun lèmi ń béèrè lọ́wọ́ yín. ẹ máa gbọ́ nǹkan tí wọ́n sọ ń bí báyìí. ẹni tó bá jábí amọ tó bá débi lé ní láìjọ tí kóòtù tí kéèsì ti bẹ̀rẹ̀ mi ò wá sí kóòtù rí àwọn ọmọ tí màá kọ́ wá rí mi ò wá sí kóòtù mo wá kóòtù rí mi ò wá rí first time tí màá wá sí kóòtù ni mo wá yìí ṣé wá rí tí ẹ bá rí màmá yẹn èèyàn pìtì màmá yẹn èèyàn pìtì ìyá yẹn wàláì. tẹ bá pìtì wọn tẹ bá ní ojú àánú fún wọn ẹ ní gbé wọn síta báyìí kíákíá ẹ ti bá gbogbo àwọn tó ń ṣe gbogbo eléyìí tó ń gbègbèsè yẹn ẹ ti ní kàn fi ọmọ ọlọ́mọ lẹ̀. ojú ayé lójú tèmi o gbogbo eléyìí tó ń ṣẹlẹ̀ ojú tẹ́ ẹ̀ ń sọ yìí ojú ayé ni ẹ̀ máa sọ lórí live broadcast. gbogbo ẹ̀yin tẹ́ ń kọ́mẹ́ǹtì tẹ́ ń bẹ ìbú tẹ́ ń ṣe gbá. èmi lórí ẹ lọ wo program tèmi èmi ò ọ̀rọ̀ ebú ò sínú tèmi òótọ́ ọ̀rọ̀ bèrè mi sọ fún yín òfin a kò ní gba ẹ̀sìn èyíkéyìí gẹ́gẹ́ bí ẹ̀sìn ìpínlẹ̀ tàbí ti federation nǹkan tó kọ sínú ìwé òfin nìyẹn. púpọ̀ nú àwọn tó ń sọ pé ẹ̀kẹ́rẹ́ wọ́n ń bú ẹ̀sìn mùsùlùmí púpọ̀ nú wọn ń bú ẹ̀sìn ṣẹ̀ṣe àpẹẹrẹ mo fi hàn lórí fọ́nrán sìn.
ìṣàwò kò sí wàhálà ọlọ́run á ṣàánú àbọ̀tẹ́ ẹran ti pẹ́ yìí náà bímọ kò sáwọn ọmọ tí yín níbẹ̀ o kò sáwọn ọmọ tí yín níbẹ̀ o kò sáwọn ọmọ tí yín níbẹ̀ o nígbà tí dára ọlọ́run délé ní wa èmi àti ẹ̀lájọ jókòó lẹ́gbẹ̀ẹ́ ara wa bó ṣe délé ní báyìí ó bẹ̀rẹ̀ lè kúnlẹ̀ fún mi ní kóòtù pé bàbá ẹ ṣeun ọjọ́ ṣe understand pé bàbá ẹ ṣeun ọjọ́ àtúnjọ́ ń ṣàwàdà bọ̀tẹ̀yìn dẹ́yìntì ẹ múra sí àṣàbí Ìbàdàn láti London kò ní bàjẹ́ fún ẹ inshallah wọn ọ̀rẹ́ ní bọ́ọ̀dì ní gbogbo àwọn oníṣẹ̀ṣe tó ń da wọn rí ẹni bọ́ọ̀dì tó wá síbí lẹ́nu wọn wá kọ̀tù o. ẹ jẹ́ ká gbọ́ látọ̀dọ̀ àwọn oníṣẹ̀ṣe torí ìṣẹ̀rí ẹ jẹ́ ká gbọ́ látọ̀dọ̀ àwọn oníṣẹ̀ṣe a lè gbọ́ tí ọ̀dọ̀ wọn ní àgbà tó ń gbọ́ ẹjọ́ ẹnìkan ṣoṣo dájọ́ olórúkọ tó máa ń perú àgbà bẹ́ẹ̀ àmọ́ nǹkan tá à ń sọ kọ́ yẹn nǹkan tá ẹ jẹ́ ká gbọ́ látọ̀dọ̀ wọn náà ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ látọ̀dọ̀ wọn náà àti gbọ́ ti yín o ẹ jẹ́ ká gbọ́ látọ̀dọ̀ wọn ẹ lè sọ̀rọ̀ fún àwọn oníṣẹ̀ṣe ẹ lè sọ̀rọ̀ fún wọn ẹ jẹ́ ká gbọ́ tọ̀dọ̀ wọn náà lórí eléyìí tẹ̀sọ̀ yìí àmọ́ ẹ jẹ́ ká. wọ́n ti fi ọmọ yẹn lẹ̀ wọ́n ti ti sínú àdánwò abánidẹ òkè ń bá ní débẹ̀ ààrùn oníṣẹ̀ṣe ẹyọ kan bí ilé mi dáhùn sọ̀rọ̀ ọlọ́run á gbàdúrà wa ẹ ṣe gbogbo ẹ̀ tẹ́jọ́ ẹ̀ pàdé wa lálẹ́ lórí program inshallah. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. ṣé ń gbọ́ a máa padà lórí live ká wá sọ̀rọ̀ yìí o torí ọ̀rọ̀ yóò sùn rárá ni kò sùn wọ̀n season one ló kí láti orí Òtútù TV rédíò kò ní súwà kò ní rẹwà láṣẹ ìdìmọ̀ rẹ máa padà wá adẹ pẹ̀lẹ́ kí àwọn màmá Tani Olohun ìgbésẹ̀ tó ń gbé ibà kò sùn wọ̀n rárá ni mo dẹ̀ máa fi àwọn àpẹẹrẹ hàn yín àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ fi rí pé gbogbo lórí àwọn púpọ̀ àna tó wà nílọrin yẹn wọ́n ń sọ ọ̀rọ̀ pẹ̀lú ẹnu méjì àwọn ò kì í ṣe èbú o bẹ́ẹ̀ èbú wà ní ọ̀rọ̀ àwọn tó jókòó mbẹ̀ yẹn wọ́n sọ ta ló fún wọn ní àṣẹ pé àwọn oníṣẹ̀ṣe ò lè ṣe ìṣẹ̀ṣe ní Iyemọja tán lọ ta ló fún wọn láṣẹ yẹn wọn ò ní àṣẹ yẹn wọ́n rú òfin ìlú ń tà ń sọ gangan nìyẹn. ẹ wò àríjì báyìí lọ sí ìwà lókè a máa padà wá lórí ètò yìí wọ́n láti tú Tani Olohun sílẹ̀ ó dá màmá tí màmá bá fẹ́ bẹ pé tọrọ ẹ̀bẹ̀ fún ọmọ wọn ẹ̀tọ́ wọn ní àmọ́ tá à ń sọ ni pé ẹ̀yin gangan gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ẹ̀sìn mùsùlùmí ìgbésẹ̀ tẹ́ ń gbé sáwọn oníṣẹ̀ṣe púpọ̀ nú ẹ̀ ó yẹ kí ẹ̀yin náà ti dé iwájú adájọ́ àmọ́ tẹ́yin bá ṣe irọ́ kìnnìkan àwọn tẹ́ ẹ sọ̀rọ̀ pé ẹ má ṣe báyìí o ọmọ yóò búyàn kankan àmọ́ ẹ gbọ́ tí àwọn àràfà sọ pé àwọn tó wà ní Iyemọja ní Ìlọrin wọn ò lè ṣe ìṣẹ̀ṣe ta ló fún wọn láṣẹ a sì máa padà sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ẹ̀sìn tẹ́wọ̀n lókè láti orí Òtútù TV kò ní rẹwà láṣẹ Èdùmàrè ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ àtúnpadà wá ẹ ṣeun olùpàkọ́nù ẹ ṣeun dàbọ̀.